ni òun ni òfin ráyè lọ àmì tó ń gba kó tọ́nu lọ agbára tó fẹ́ lọ mú wá yẹn òun làwọn àjẹ́ fìdí mọ́lẹ̀ kì í ṣe ìjọba Nàìjíríà ló ń bá Sunday Igboho jà o àwọn àjẹ́ ni gbogbo bí wọn àwọn tó lọ lọ́balọ́ba tó lọ tán lè wọ kóòtù àwọn àjẹ́ náà wà ní kóòtù lọ́jọ́ yẹn àwọn ló ń control bí tó dé yìí ṣùgbọ́n nǹkan tó lọ́yẹ̀ wọn láwọn kan ní Sunday Igboho máa ṣe wọn 21 years ní Republic kò ṣe wọn kankan nǹkan tó máa ṣe fún Sunday Igboho nìkan fi àdúrà ràn lọ́wọ́ gidi kọ́ lọ gba àwọn ọjọ́ kan fún kó jẹ́ bí ọjọ́ Jímọ̀ kọ́ dẹ̀ break láago 12 tó bá kájú kọjá aago 12 gbogbo àdúrà kan ti ń gbà fún àwọn pé àwọn àjẹ́ ti mọ̀ pé aago 6 aago 7 náà break wọ́n ṣàjẹ́ ni tó bá kọjá aago 12 wọ́n ṣàdúrà yẹn jẹ́ wọ́n sọ fún wọ́n gbàdúrà pé kí Ọlọ́run kó tú Sunday Igboho sílẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣàyẹ̀dé gbọ́ pé Sunday Igboho sùn kò jí ní o. orúkọ mi ni wòlíì Ọlágúnróyè Faleyimu. A ti sọ fún ìgbà yẹn tí ò gbọ́ tá a sọ pé tá a wo ìràwọ̀ ẹ̀ tá a rí pé ìràwọ̀ ẹ̀ dàbí màlúù ọ̀pẹ màrọ̀pẹ́ pé tí màrọ̀pẹ́ bá ń yọ gbogbo èèyàn máa yọ̀ mọ́ tó bá tó stage kan á túká pé gbogbo nǹkan tó dáwọ́lé pé kò lè ṣàṣeyọrí ẹ̀ kò jáwọ́ pé Yorùbá ara wọn Yorùbá náà pé àwọn náà ló máa tó sẹ́ẹ̀tì fún wọn ṣòro ó jà fún pé kì í ti yọ wọn jà fún Yorùbá a sọ fún nígbà tó tó yá tó sọ fún pé àwọn àjẹ́ ti lọ ṣe meeting pé wọ́n dẹ̀ ti fáńkì ní gbogbo àwọn tó ń sọ pé Yorùbá Nation lójú pé wọn lè ṣàṣeyọrí lórí Yorùbá Nation pé wọ́n dẹ̀ sọ fún Sunday Igboho pé tí ó bá continue lórí Yorùbá Nation pé kí wọ́n arrest ẹ̀ wọ́n lè jẹ́ kó lọ ṣẹ̀wọ̀n kó kọ́gbọ́n a sọ fún gbà yẹn kí àwọn DSS kan tó wá gbé ìgbésẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n tún gbé ìgbésẹ̀ lọ lé a sọ fún pé kó lọ jáwọ́ kó sọ pé òun ò ṣe Yorùbá Nation mọ́ tàbí kó sá lọ ṣùgbọ́n àwọn alátìlẹ́yìn ẹ̀ ló kó bá wọ́n sọ pé Sunday Igboho pé kò sá lọ ó lọ mú agbára wá ní ó lọ múra wá ní pé kò yọwọ́ nù Yorùbá Nation òun ni àwọn àjẹ́ fi dè Sunday Igboho mọ́lẹ̀ wọ́n dè mọ́lẹ̀ ni so wọ́n dè Sunday Igboho mọ́lẹ̀ ni láti pa òun ló jẹ́ pé nígbà tó yá tí wọ́n sọ pé wọ́n mú ní Republic of Benin bí ní Kútọ́nù bí nígbà tó fẹ́ lọ sí Germany ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí pé kí ni mo rí sí ìgbà ìmọ̀ nípa wọn ní ìṣòro kó ní káàkó máa parọ́ ẹ̀ pé àwọn mi máa sọ pé àwọn kan máa dìde lóríṣiríṣi wọ́n sọ pé kán máa gba àwẹ̀ tó ń kó àwọn ọba dìde tó ń kó panel dìde wọ́n lọ sí ìpọ́lọ́gbìn pé Sunday Igboho wọn máa fi sílẹ̀ àfún ọláyè àtẹni tó fàfàṣẹ bẹnu àtàwọn tó ṣèpèsè fún tó ń ṣètùtù afẹ́kọ́ mọ̀ pé àwọn àjẹ́ àwọn ẹ̀mí òkùnkùn ló rù ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pé kò sí agbára kankan lè ṣe Ọlọ́run ló fún ọ láyè ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nílẹ̀ Ísírẹ́lì wọ́n dè Sunday Igboho mọ́lẹ̀ ni òun ni òfin ráyè lọ àmì tó ń gba kó tọ́nu lọ agbára tó fẹ́ lọ mú wá yẹn òun làwọn àjẹ́ fìdí mọ́lẹ̀ kì í ṣe ìjọba Nàìjíríà ló ń bá Sunday Igboho jà o àwọn àjẹ́ ni gbogbo bí wọn àwọn tó lọ lọ́balọ́ba tó lọ tán lè wọ kóòtù àwọn àjẹ́ náà wà ní kóòtù lọ́jọ́ yẹn àwọn ló ń control bí tó dé yìí ṣùgbọ́n nǹkan tó lọ́yẹ̀ wọn láwọn kan ní Sunday Igboho máa ṣe wọn 21 years ní Republic kò ṣe wọn kankan nǹkan tó máa ṣe fún Sunday Igboho nìkan fi àdúrà ràn lọ́wọ́ gidi kọ́ lọ gba àwọn ọjọ́ kan fún kó jẹ́ bí ọjọ́ Jímọ̀ kọ́ dẹ̀ break láago 12 tó bá kájú kọjá aago 12 gbogbo àdúrà kan ti ń gbà fún
àwọn pé àwọn àjẹ́ ti mọ̀ pé aago mẹ́fà aago mẹ́ta náà break wọ́n ṣàjẹ́ ni tó bá kọjá aago 12 wọ́n á ṣàdúrà yẹn jẹ wọ́n sọ fún wọ́n gbàdúrà pé kí Ọlọ́run kó tú Sunday Igboho sílẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ṣàyẹ̀dí gbọ́ pé Sunday Igboho sùn kò jí ní o wọ́n fẹ́ pa ni torí a sọ kí bàbá Sùwé ńgbà yẹn náà pé wọ́n de bàbá Sùwé mọ́lẹ̀ nígbà yẹn pé wọ́n fi jìyà títí kan tó ṣẹ̀ṣẹ̀ wá pín ẹran ẹ̀ táwọn fún ọgbà inú ẹ̀ ló ṣì wà yìí o ó ṣì wà níbi tí wọ́n dè mọ́ so àwọn tó bá fẹ́ràn ẹ̀ tó bá wù wọ́n kán gbà wọ́n fẹ́ pa ni so àdúrà yẹn ló lè ṣèfù ẹ̀ wọ́n sẹ́ẹ̀kì panel àwọn kan lọ́nà ìfẹ́ sàn panel kí ni panel ẹ̀ fẹ́ ṣe èmi táwọn ẹ̀jẹ̀ wà àwọn lọ́balọ́ba tí wọ́n jọ wọ́n wọ̀ bẹ̀ wọ́n ní Olúbàdàn wọn ló ráwọn èèyàn lọ tí wọ́n jọ wọ́n wọ̀ bẹ̀ àwọn ẹ̀jẹ̀ wà ń bẹ̀ àwọn ló ń control bọ́n bá ti fẹ́ kọ́ ṣe nǹkan tó bá ń fẹ́ wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní gbogbo àwọn ẹ̀jẹ̀ àgbáyé àti ìhòòhò wọn jọ ń ṣiṣẹ́ ní pẹ̀lú Kútọ́nù ni àti bá a ti sọ pé àwọn ẹ̀jẹ̀ sọ pé wọn gbọ́dọ̀ kún orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ni tó bá sọ pé òun fẹ́ kún orílẹ̀-èdè yìí àwọn ọ̀gbẹ́dọ̀ kún orílẹ̀-èdè yìí o bẹ́ẹ̀ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé lẹ́yìn yẹn ní ìgbésẹ̀ bẹ̀rẹ̀ lórí Sunday Igboho gbogbo àjẹ́ Nàìjíríà náà lọ bá gbogbo àjẹ́ àgbáyé pátákà ṣe mítìn èyí ń ṣe bí nìkan àwọn London lánà wọn lọ sí mítìn tá a gbé àṣírí yẹn wá nígbà tá a fún wọn láti rí gan àwọn àjẹ́ yẹn wá bá mi pé mo fẹ́ tú ẹran wọn pé ta ló rán mi iṣẹ́ ṣùgbọ́n mo sọ fún wọn kọ́ náà ló rán mi iṣẹ́ so bó ṣe rí ni àdúrà kan máa gbà fún ẹ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa pa láìka ẹ̀dín kọ́ fún nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ nìyẹn lẹ́yìn ìgbà tó bá dé pé wọ́n máa gbàdúrà fún nǹkan tó wá tún dùn jù wọ́n á tún gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa gbàdúrà nǹkan tó tiẹ̀ àti òun náà fúnra ẹ̀dí tó bá wà kó máa gbàdúrà pé nǹkan tó dùn jù kọ́ mọ́ tún gbà lọ́wọ́ òun nǹkan tó wà ń bẹ̀ nìyẹn anybody tó bá ń ṣe kinní wọ́n á dẹ́sẹ̀ rí àkúnlẹ̀ lórí pé àwọn fẹ́ pé àwọn ṣe Yoruba Nation Yorùbá ò tí ì rẹ́dì àwọn alágbára yẹn ò rẹ́dì àti lọ́bì kankan so gbogbo movement ẹ̀ náà mọ̀ wọ́n rí inú ẹ̀ àwọn àjẹ́ rí inú ẹ̀ tí wọ́n bá para ẹ̀ ní alágbára àwọn alágbára tí kì í kú sógun àwọn tí àjẹ́ kì í rí inú wọn ni àwọn alágbára tí àjẹ́ máa ń rí inú wọn wọ́n máa ń kú sógun ni àwọn máa rí agbára ọ̀ tó bẹ̀ ọ́ níbi tí yóò ìtagbára ẹ̀ mọ̀ tí àjẹ́ bá jẹ́ kó ògùn jẹ́ ni mo fẹ́ dìbò àwọn ọmọ ẹgbẹ́ gbogbo ẹ̀ tó bá jẹ́ kó jẹ́ tó bá fẹ́ báyọ̀ jà gbogbo nǹkan yẹn gbogbo agbára tó ní yẹn kò ní ṣe kéde. tó bá dìbò àbẹ́ àwọn olófẹ́ sá lọ lọ́wọ́ àwọn àjẹ́ ẹlẹ́nìkan ló fẹ́ sá lọ tó bá dìbò àbẹ́ àbí tó lọ wọ́n fẹ́ pàní ìyẹn ọ̀yẹ́ ń ṣọ̀rọ̀ ẹ̀ wọn. àdúrà tó máa gbà fún tó ti yé sìn àwọn republic ni wọn lè sọ sẹ́wọ̀n tó ti yé sìn wọn ò dẹ̀ dá padà sí Nàìjíríà bọ́ ló lọ tó ti yé sìn wàhálà tó wà ń bẹ̀ wọ́n fẹ́ pa ni kán tó sọ fún wọn tí wọ́n bá fàdúrà ràn lọ́wọ́ kán tó ṣe kéèsì yẹn ó lè dọjọ́ kejì náà sọ pé ó ti kú. tó má fàdúrà ràn lọ́wọ́ tí yóò bá kú mọ́ níbo ló máa pa ọ̀rọ̀ yẹn máa padà já sí. tó bá yá a tún máa sọ ń pa yẹn. ṣùgbọ́n báyìí. pé nǹkan tó nídìí lọ́wọ́ ń sìn yín. kọ́ lọ gbàwé àtàdúrà fún. kọ́ gbàdúrà fún tí ò bá jẹ́ wọn lè sọ ọjọ́ kejì tó bá sọ pé wọ́n fẹ́ ṣe kéèsì nígbà tó bá dẹ̀ sọ pé wọ́n ṣe post measure fún àwọn ti tẹ̀sẹ̀ wọ́n ní heart failure ló dà láàmú làwọn dókítà máa rí iṣẹ́ àwọn àjẹ́ nìyẹn.